أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة وسلاما على رسول الله سيدنا محمد بن عبد الله وعلى آله وأصحابه وما والاه واتبع هداه ثم أما بعد àwọn akẹ́kọ̀ọ́jọ́ wọ́n wá sọ wípé láti bí kẹbi 1964 àkójọpọ̀ àwọn ògbìmọ̀ tá ń pè ní Rabitatul A'imma wal Ulama wọ́n sọ wípé fake ni wọ́n sọ wípé wọ́n ma rọ́bítọ̀ yẹn lórí alkitab wa sunna. So wọ́n ní àwọn táwọn wá jẹ́ rọ́bítọ̀ original tí àwọn lo alkitab wa sunna, àwọn fẹ́ ṣe inauguration táwọn. So tẹ́ bá wo jókòó yẹn, kódà ẹlòmíì gan bẹ nínú àwọn tó jókòó yẹn tó já sí wípé nígbà tá fi dá Rabita al-A'imma wal Ulama kalẹ̀ wọn ò tí bí. Òun náà wá gbá máìkì mú, ó ń sọ wípé al-aslu fil ibadat at-tawaqquf. Ẹsì sọ pé ìjòkó yẹ ìjòkó mímọ̀ ni, kò wá sẹ́nì kankan nínú yín tó jẹ́ onímọ̀ tí ó dìde tó fọ́ ní etí pé yóò kọ́ídọ̀ ṣìwò ló mú wáyé. Ṣé báwọn ní òṣùlù sí gbé kọ́ídà yẹn lẹ́nu yẹn? Ẹ̀yin tẹ́ jẹ́ authentic, tẹ́ jẹ́ original ni ọmọ kan wá jáde nínú yín, wá mú kọ́ídà, ó mú máìkì, ó wá ń sọ pé al-aslu fi al-ibadat at-tawaqquf, kò wá sẹ́nì kankan dìde kó fọ́ ní etí. Definitely ẹni tó ń pèrè rẹ̀ ní mufti inú yín tó lóun fẹ́ ṣe fàtíwá fúnlẹ̀ Yorùbá, òun kò gbọ́ kọ́ídà yẹn yé. Bí mufti yẹn bá gbọ́ kọ́ídà yẹn yé, ó yẹ kó pè sáàkíyèsí bí àtàwákùfù bò. Ọ̀tọ̀ ni àtàwùkíf, ọ̀tọ̀ ni àtàwákùf. Tọ́ afáyé ti fọnù, kò sí ọ̀rọ̀ tí ó sọ tán. Ìjòkó táwọn rọ́bítọ̀ jòkó yẹn tí wọ́n mú oṣù kalẹ̀, ìjòkó kìníkà, ìjòkó àgọ́ ni, ìjòkó kìníkà tọ̀. Àwọn táwọn wá jẹ́ original, àwọn fẹ́ jòkó. Nígbà táwa lọ wo ìjòkó yẹn wá dàgẹ́ bíi pé wallahi alazim àwọn gẹ́gẹ́ lọ́kàn ara wọn mọ̀ yìí pé ìjòkó yóò yí àwọn. Ó wá dàgẹ́ bíi pé wọ́n ń ṣe freedom. Ẹ máa mẹkáníìkì tábà ẹni tọ́lọ́ba ló bá máa sẹ́nu ọgbà wọ́n tó já ṣe freedom fún wallahi bí kí wọ́n ṣe freedom ní ìjòkó yẹn, kò sí ìjòkó mímọ́. Tí n bá ní ká máa tọ́ bọ ní téyìn kọ̀ọ̀kan sọ, àkọ́tọ́wù tá a mú lórí yẹn kọ̀ọ̀kan tó fi mọ́ ìmáàmù, tó fi mú mufti inú wọn, tó fi mú wàzírù inú wọn, àwa kékèké àkọ́tọ́wù tá a mú nínú ọ̀rọ̀ tí wọ́n sọ wallahi alazim yóò kún sánmà tilẹ̀ wallahi alazim. Èyí tí máa ń pèrè lómi máa bóun náà jáde lázíàrí, òun ní sọ wípé al-aslu fil ibadat at-tawaqquf, kò wá sẹ́nì kankan tó fọ́ ní etí tí ó gba máìkì lọ́wọ́ rẹ̀ pé kí ni túmọ̀ kan tó ń sọ yìí. So àwọn àtàjọ masanawi la yẹ dẹ́rẹ́ pé àwọn masanawi àwọn làwọn correct yìí wallahi alazim. Sẹ́rí gbogbo pé àwọn masanawi ìdágbọ́n sáfúnmà lù ní. Mo ti challenge àfá àfàtàí máa dùn yẹn. In tí mo sọ yẹn káfà jáde, káfà sọ pé kò lọ. Wallahi alazim. Ìjọ kó yí àfá wípé ọ̀tọ̀ ni kíyàn lọ jámíà, ọ̀tọ̀ ní kíyàn wá ní takhasusu ní kulliya, ọ̀tọ̀ ní kíyàn máa kàtírà. Ẹlòmí ń bẹ olóògbólọ́ fídíò yìí ní jókòó jù bóyá bí 15 sí 20 minutes lọ kó mọ́ pọ̀. Torí èyí táwa ń ṣe yìí ma'arakatun ilmiyya, ogun mímọ̀ ni. Ọwọ́ táwa wà yìí àkókò ta lè ṣeré 20 years sísìn egun yìí tó wà. Torí ìtẹ́yìn ń ṣe àfẹ́ káwọn ọmọ yìí tẹ́ bí káwọn dàgbà lé lórí. Àwa fẹ́ wá gbà lọ́wọ́ yìí torí pé tẹ́ bá fi lè lọ bẹ́ẹ̀, tẹ́ bá fa ọmọ yìí lórí nǹkan yìí, tẹ́ bá fi lẹ̀ torí pé àwọn tó bí ẹ̀yin wọn ò ṣe bẹ́ẹ̀, ọwọ́ tí yín ló ti bẹ̀rẹ̀. Ló fi já sí pé kò sẹ́nì kankan lóyún tán bí sínú súnnà.
so àwọn ọmọ yín tán wá tẹ́ ń lọ sí school tẹ́ ń lọ sí ilé kéwú káwọn ọmọ tí máa wá bá lọ́wọ́ tẹ̀yìn làwọn fẹ́ wá tètè fẹ́ gbà lọ́wọ́ yín so afẹ́ tètè gbà lọ́wọ́ yín akídà tẹ́ fẹ́ gbé wálé Yorùbá yìí wallahi alazim nígbà kẹsí pé bóyá nìkan rán wa jáde pé wọ́n ń sanwó kankan fún wa no àwa bá ṣe wà yìí talibul haqq ni ojoojúmọ́ mo mọ̀ nkàtírà ojoojúmọ́ mo mọ̀ sí findis ọlá ìpé kọwọ́ lọ dàgẹ́ ipá ṣe jù wá pọ̀ jù ní àwọn tán pé àwọn ní mufti nù yí wallahi alazim tẹ́ bá gbé wọn sí live stream àwa ní ìbéèrè ìṣẹ̀rí àtàbí lọ yí tó bẹ́ẹ̀ kẹdà tó bẹ́ẹ̀ lè hó kódà ká tó sọ pé wọ́n sọ lárúbá sọ Yorùbá mufti o nǹkan báyìí lọ́dọ̀ àwọn fún ṣẹ̀ríà ó dà wẹ́ ṣàlàyé rẹ̀ nǹkan wá jáde ó ń pèrà rẹ̀ ní ìmámù kí mú ọjọ́ Ramadan lẹ̀ gẹ́bí bá fẹ́ ṣe ìyàwó mọ́ gbà kí wá ní mímọ̀ tó wá wà lára àwọn pípù yìí ẹgbẹ̀rẹ̀ iná rọ́bì tó tu al-a'imma wal-ulama tẹ̀sẹ̀ dálẹ̀ yìí wá lè ṣe yàtọ̀ láàrin al-qat'u wa-dhann lè ṣe al-istidlal bil-Qur'an wala bil-hadith àwọn sọ pé ẹmú ẹ̀rí wá èyí tó sọ pé al-aslu fil ibadati yẹ at-tawaqquf èyí tó sọ nínú wọn tí wọ́n lè fọ́ ní ti pé ìsọkúsọ ló ń sọ yìí òun sọ pé rúyà albasoriya tó jẹ́ wàsílà láti lè ṣe tahajjudu Ramadan in sọ definitely in sọ wípé ìbádà ni torí pé ààrẹ rí fún al-Qur'an a sì rẹ̀ fún nínú hadith kódà bá Nábì ṣe sọ pé ká wà yẹn kò tú láti pé ìbádà ni wàsílà yàtọ̀ sí al-ìbádà torí tó bá ń sọ pàlẹ̀ ìbádà so al-aslu fihi at-tawqif so níbo ló ti jọra wọn ó yá ẹ wò yàtọ̀ láàrin mufti authentic mufti original tó jẹ́ tilẹ̀ Yorùbá al-ustaz al-doktor so Abdulrazak Abdulaziz Ìṣọ̀lá ẹwùbá tí wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa bóòlá sí mú oṣù kò sí èébú kò sí pé wọ́n disrespect tí wọ́n fẹ́ mọ̀ mufti al-mufti ar-rasikh mufti yìí ṣe bí ẹ̀hànà kó ma sọ̀rọ̀ kí ma sunmi lábẹ́ kó ma sunya yìí kó mi gbogbo ara pa kí ló dé o rẹ fọ́ mẹ́rin wọ́n al-Qur'an kò sẹ́rì nínú hadithi èpè àwọn kéèkéé yìí gan wallahi al-azim ìwádìí níbi táwa náà ṣe gbìyànjú dé in táwa náà lè tọ́wọ́ ní ẹ̀sìn wallahi al-azim táwa jọ gbé àwọn àti yín sẹ́gbẹ̀ẹ́ kẹgbóyá nǹkan báyìí ṣẹ̀dá sọ̀rọ̀ pa rẹ̀ nǹkan báyìí ṣẹ̀dá sọ̀rọ̀ pa rẹ̀ kájọ fún wa ní 5 minutes ẹnu wá dájọ́ ní lọ ṣé ẹ ò bá ìmọ̀ ọjọ́ orí rẹ̀ pé ni takhasusu kí ṣe takhasusu mudiru markaz sí hadith ni Albani tí ń tọ́ àfà hadith jami'a olólo àwọn bá ṣe kàdámà gbé wọn àsásà rọ́bítọ̀ títí ń bẹ láti 1964 tó yẹ jásí pé fíkọ́rọ̀ rọ́bítọ̀ yẹ ti bẹ láti 1962 àmọ́ wọ́n wá dá kalẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ láti 1964 ní ẹ̀yìn kan wá dé lónìí nítorí pé intẹ́ jẹ intẹ́ mu sẹ́sẹ̀ rí wallahi al-azim mo mọ́ sọ kíní ẹ̀yìn tẹ́ ń sọ fáwa pé sí gbogbo ń tá bá sọ nípa bàbá mudirul markaz sí gbogbo láwọn fèsì sí ni wallahi al-azim àwọn òyìn rẹ̀ ni kí ni ìdùnnú rẹ̀ níbi kẹ́nìkan máa sọ sí bàbá mudirul markaz tó wá sọ fún wa káwà dákẹ́ kí ni ìbànújẹ́ rẹ̀ níbi kẹ́nìkan sọ sí bàbá mudirul markaz káwà jáde ká sí rọ́dù fún sí abú ẹnì kankan ni àbí orí wa náà àwọn afọ ọ̀dọ́ tó sọ ká yẹn máa sáré àbí ká máa lògùn àbí orí tí mo sọ kí yẹn jó sẹ́rí ni à ń sọ al-kitab wa sunnah ẹ̀ ń bínú láfi sọ pé wallahi ìwọ tó bá lè tijú àwọn tó bí ọ tó bá fi lè tijú àwọn tí ó sí ọ lẹ̀ kó wá tijú ọmọ mùdúwù lára ìwọ náà à ní tijú àwọn tó bí wọn náà à ní tijú ọmọ lára á fàyà rẹ̀ àwọn tó bá padà wá di lọ́la àwa lè padà rẹ̀ o àmọ́ nísìnyí tó tá bá fi lè fúra mọ́ pé wọ́n kan nígbà tó bá fi lè kán gbùsọ́dọ̀ yìí wá di súfí tó bá fẹ́ fún àbá bùdó mọ́ kásìlẹ́sí wọ́n sáré di sálàfí wallahi al-azim máa jáde sọ tó gbọ́dọ̀ ti wá náà o lè kọ́ wá ń kí àkókò òun ti lọ tó bá sì sọ á sọ fún pé kò lọ ibé kíní ká tẹ̀tíra síwájú rẹ̀ wallahi ò ti lọ bẹ́ẹ̀ nìkan nísìn àwa ti jáde lè kí gbogbo kí wú táàkì àti kí lọ́dọ̀ babalágége tá ni wọ́ tá lè ṣe rọ́dù fún tó bá jó máa fà gbà
tó bá wá tijú àwọn tó bá tijú àwọn tó bí wọ tó bá tijú wọn mọ́mú dùn lára wallahi alazim àní tijú àwọn tó bí ọ àní tijú wọn mọ́ wọn náà lára tó bá gbé wá pẹ̀lú mímọ̀ àbọ̀ gbé wá pẹ̀lú mímọ̀ tó bá wù wá láìlẹ́kọ̀ọ́ àwọn náà wá gbé mímọ̀ kalẹ̀ àwọn tó bí ọ á gbé wọn kalẹ̀ á wá kọjú sí ọ á wá fún ọ jẹ láàbí sọ fún agbé láìfù kalẹ̀ sàlàfíà tó bá mọ̀ kékeré bá dá lójú kóhun joins life wa live stream kala sí níjẹta bí kẹbi 1 hour àrí sàlàfíà kankan lọ́la tó sí live stream ẹni tó bá tó bẹ̀rẹ̀ bí kí ó bá dá lójú mú ẹ̀rí wá nínú Al-Qur'ani àti hadithi níbi tó yẹ dandandandandandandan kó já pé ar-ru'yatul basariyya ní káfí rọ́sù ẹ̀yàrí àfikà rọ́sù nílé tí dákò èèyàn kan láti jọ tán ti bí ẹlòmí kú ní 90 years ẹlòmí kú ní 80 years dákò èèyàn kan lé ẹnìkan bẹ̀ wà lẹ́bẹ̀ rẹ̀ gùn kódà 100 kìíní kan ló kú láti jọ tán ti mú àwẹ̀ Ramadan ó fojú rẹ̀ méjì yìí ó fìrà àwẹ̀ kádóde sultan so ṣé ẹnìkan bẹ nínú Nàìjíríà yìí tó rọ́sù tó wà lọ bá sultan pé mo rọ́sù tí sultan náà náà sì rí sultan náà ń lò dé Saudi ṣé ilẹ̀ Yorùbá sáwò fẹ́ àfẹ́ tẹ̀síwájú tẹ́fì mọ̀ pé sẹ́sẹ́ eré yìí tán sẹ́ ń pè ní mufti yẹn in tí bàbá yóò jẹ wallahi ló ń wá in tẹ́fì mọ̀ ní wípé ẹ dákun àwa Nàìjíríà wọ́n ń pa wọ́n ní Gaza so ẹ wá lè gbé máàpù wọn ẹgbẹ́ kí ni flag wọn ẹgbẹ́ sí wájú lè kéwòn yìí ẹwà fi kí ni wọ́n fi kọ́rùn ẹwà náà báyìí àwọn kíwú náà náà bá eléyìí isi owó ló ń ṣe tẹbá fẹ́ ràn wọ́n lọ́wọ́ ẹkọ́ ọmọ ogun náà lọ síbẹ̀ kí lọ bá wọn jà náà ẹni sọ̀rọ̀ pẹ̀lú sẹ́rí báwa ṣe wà yìí wallahi lazim ẹni tí ó sọ fún wa pé nǹkan báyìí kò rí bẹ́ẹ̀ yóò múra gbogbo àyà tẹ́lọ kó wá gbogbo látíkà gbogbo hadithi tẹ́lọ kó wá gbogbo kọ́ídà tẹ́lọ àti lọ dúdú yìí ń bẹ̀ sí wọ́n ló ìkẹ́ tí ó sọ fún wa mú sọ fún wípé Ọlọ́run ọba ok before ilé yẹn àyà al-Qur'an tí Ọlọ́run ọba sọ wípé huwa alladhi ja'ala ash-shamsa diya'a wal-qamara nuran wa qaddarahu manazila lita'lamu 'adada as-sinina wal-hisab ẹgbẹ́ fún mufti yẹn ẹgbẹ́ fún ìmáàmù yẹn ẹni kò tó àyà yẹn èmi mo ṣe wà yóò gbogbo mufti tó bá dá lójú gbogbo ìmáàmù tó bá dá lójú wọ́n jáde sí mi kò wá sọ wípé kò síbi kankan nínú Al-Qur'ani tó lè tú èmi ò mú àwọn ayé Al-Qur'ani jáde tó wá pé wallahi al-azim ó lè tú wá kàn mọ́ tún ní zahirul ma'na tó yẹ kí ti máa tẹnubọ́ àyà yìí fún ọ pé ní táyà yìí ń sọ nínú spéèsì ìntáyà yìí ń sọ nínú arábìnrin ìntáyà yìí ń sọ nínú afẹ́fẹ́ wallahi al-azim ó mọ̀ wípé mo ti jáde sára wọlé sí pẹ̀sọ́ 30 years kódà mo ti bí ọmọ tó tún jọmọ yìí lọ lọ́jọ́ orí láti sọ pé sẹ́rọ̀rọ̀ mímọ̀ wallahi al-azim kò sọ̀rọ̀ ọjọ́ orí o tẹbá dáwọn kankan tó bá kọlọ jùkọ́ mi kan tó kàn yí tó ń ṣe kíní kan tó ń pèrà rẹ̀ ní mọ́mù kan ọ̀tọ̀ tó bá jẹ́ mọ́mù lọ́mọ kíhùn sí ẹni tó bá ti kú lára so òkú náà mọ́ kíhùn sí lára pé kó máa dájọ́ fàtiwá tó bá jẹ́ mọ́mù mọ́ kíhùn jímọ̀ pé kó máa dájọ́ fàtiwá mọ́mù ò lè dájọ́ fàtiwá ta ló gbé fàtiwá fún mọ́mù tí bẹ́ẹ̀ mọ́ fi sọ pé àwọn kan máa wọ́n pé ok à ń sọ ilmul falak wan nujum ìkẹlọ mú hadithi kawa tí Tirmidhi náà gba hadithi yẹn wá hadith sahihi ni wọ́n ní Ànábì sọ pé ẹnu rẹ̀ dùn gan ṣẹ́ṣẹ́ kó máa bọ̀rọ̀ ọ̀rùn yẹn ẹnu rẹ̀ dùn gan yóò lè tó bá fẹ́ bèèrè ọ̀rọ̀ rẹ̀ báyìí ó lè sọ wípé nínú nǹkan tọ́lọ́run bá ṣe fún wa nínú Islam alhamdulillah kó fẹ́ mú ẹ̀rí wá ní kí ló fẹ́ mú wá ó ní man iktabasa shu'batan minan nujum faqad iktabasa shu'batan minas sihr zada ma zada mọ́ subhanallah hadithi tán lò fún àwọn al-munajjimun ni wọ́n lò fún àwọn falak ló tẹ́ rí báyìí ní ládẹ́ sọ fún wọn ẹ̀yin pípù yìí mọ̀ yàtọ̀ láàrin wallahi al-azim sẹ́rí àwọn pípù tọ́lọ kójọ tán pẹ̀rẹ̀ àwọn ní rabitatul a'imma wal ulama ẹ̀ wallahi al-azim àwọn kankan ní fake ẹ̀sìn inauguration kò sọ́bà lù kankan láàrin kódà gọ́vùnà gọ̀ọ̀mà sí nǹkan tẹ́ǹsì rọ́bítọ̀ tó ń bẹ tó yá pé àwọn àfá tó yá pé ẹ lè yọ orúkọ wọn kó nínú ẹ̀sìn àwọn ni wọ́n dákàrí láti 1964 tó pé lómi gẹ̀ẹ́bẹ̀ẹ́nu yí tó sọ̀rọ̀ bẹ̀yà tó yá pé wallahi al-azim wọn tí bí ẹ̀dẹ̀ sọ pé wọ́n is authentic
ẹni fake ni wọ́n èyí wọ́n sọ pé ilẹ̀ original ìmọ̀dá lára yín àdíjọ́ tí gbogbo tí ń sọ̀rọ̀ nípa ipá àlè mọ́sùlẹ̀ talent tó treat pẹ̀lú knowledge ká tó fi mú èyí mufti tó ń já ẹlẹ́bẹ̀ wáyé mufti yẹn mú rí mímọ̀ kankan lára mufti yẹn wallahi alazim àwa yìí o akatira ẹni tó bá wọn katira bí títí wa a mọ̀ mọ̀ gbogbo tí mufti yìí sọ yìí kò katira kankan ebu wọ́n ṣe pè wo mufti ẹ wo mufti ilẹ̀ Yorùbá mufti original mufti authentic tí ó kì í ṣe fake al-ustaz al-doctor Abdulrazak Abdulaziz Shola ẹ wo bó ṣe ra ṣàlàyé knowledge fún wa wọn ò mú personal wọn ò treat wọn ò tọ́ bọnú ìjọmọlúwàbí ẹni kankan wọn respect mufti yìí ń ṣe gànàgànà mufti máa ń ní farabalẹ̀ kò í ṣe gbogbo nǹkan ni mufti máa ń sọ̀rọ̀ sí tó máa ti fìyàn jẹ́ mufti gbogbo nǹkan ló máa ń sọ̀rọ̀ sí mufti gbọ́dọ̀ ní àtàánì mufti gbọ́dọ̀ máa fa kùnùnù tí ó máa lọ́ra kò í ṣe pé wẹ́ mufti yìí òru jẹjẹ àmọ́ mufti kódà tó fi mú Imamu Maliki sọ pé gbogbo ẹni tí bá ń sọ̀rọ̀ lórí gbogbo nǹkan masala yóò sọ̀rọ̀ lórí ẹ̀ fáwọn majinun wéré ní Imamu Maliki ló sọ tó lọ pé la yufta wa Maliku fi Medina kò súntọ̀ wọn tó sì fàtíwá tí Imamu Maliki bá ṣe kìnnì tó bá wà ní Medina ẹwà kóra ẹjọ́ ẹwà lẹ́yìn sí inauguration ẹ̀yin gan mọ̀ pé kí ní yóò yẹ wá inauguration láti bọ́ síbò àwọn tó dá rọ́bítọ̀ tó ti láti 1964 tí wọ́n dálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ti kú àwọn ọmọ olóṣẹ́kù èyí tẹ́yìn náà dálẹ̀ yìí tẹ́ bá kú tán ẹ̀yẹ káwọ́ bá ọmọ yóò sì sí bẹ́ẹ̀ni Ọlọ́run fún alẹ́mẹ́ gúgùn àwa àtàwọn ọmọ yín lájọ lùgbà káwọ́ bí wọ́n sì sí tán bá padà débẹ̀ bá gbá orí kílẹ̀ mọ́ rọ́bítọ̀ ilé lórí wá jáde wá ní al-aslu fil ibadati at-tawaqquf ó ti sọ pé kìrìjà azhar náà ó ń bá azhar ló kọjẹ́ báwọn ṣe in táwọn azhar kọ inú in tí kàn ní lára ní pé ok ẹni Mudu Markaz lẹ́ ń bájá ok àti gbọ́ Mudu Markaz lẹ́ ń bájá kí ló fà á tẹ́ fi ń dá sọ̀rọ̀ Markaz pé Markaz yẹn wọn ò lè mọ́mọ́ lọ́bẹ̀ ajásí pé pẹ̀lú kẹtẹ́ ń ṣe ẹ ti ń bá Sheikh Adama náà jà ok tó bá jẹ́ pé Sheikh Adama nìkan lè bá ń bájá tó bá pé Sheikh Adama nìkan lè bá ń tájẹ́tì ṣé Mudu Markaz nìkan Sheikh Adama bí èyí tẹ́ ń pè ní Khalifa Sheikh Adama tí wà láàrẹ pọ̀ tó pé Khalifa Sheikh Adama tó jẹ́ tí original tẹ́yìn mọ́ kí ló ń dá sínú ọ̀rọ̀ ẹ̀sìn kí ló ń fi dá sọ́rọ̀ ẹ̀sìn tó bá jẹ́ tó bá dá sọ́rọ̀ ẹ̀sìn ó yẹ kẹ́lẹ̀ àtàkì ẹ̀pẹ́ tó sọ́yà nǹkan lọ tó wáyé pé lóòótọ́ tó wáyé pé Sheikh Adama lè bá ń bájà kò yẹ ṣe Mudu nìkan Sheikh Adama bí àwọn tẹ́ ń pè ní Khalifa yìí ẹ takùn wọn ẹ Mudu lẹ mú sọ́wọ́ ẹ fàáfàáfàáfàáfà ẹ fi Mudu lẹ ẹ tó bọ́ sórí Markaz gẹ́gẹ́ fúnra rẹ̀ kò sì sí ẹnì kankan nínú yín tó nílé kí o tó Markaz àbí ká sọ pé lómi ìbẹ̀tọ́ pé bàbá rẹ̀ àfáàní tí lè kí o bàbá àti tí ẹ tó Markaz kò sí èyí tó pèrà rẹ̀ tó sọ pé al-aslu fil ibadati at-tawaqquf yẹn ó wá fira rẹ̀ wọ́n ní bóun ṣe wà ní Mudiru lòun Mudiru Markaz náà Mudiru ni wọ́n ká sọ pé bóun ṣe jẹ́ Mudiru yìí kó wa Mudiru sọ àwọ̀ sí Mudiru Markaz láti bọ́ síbò àwa tá a jẹ́ ọmọ kí wúgẹ̀ wallahi lazim tàbá ti máa challenge fún debate wallahi wọ́n tàbá wallahi tí bá gbé ọ̀sùn kò pè mí normally wọ́n pèrà rẹ̀ Mudiru wọ́n fira rẹ̀ Mudiru láti bọ́ síbò táwa bá dákẹ́ táwa wó iná láti jọ yìí kò í sí pé torí kankan fa àbúrò bá àwọn bú èpò wallahi lazim ó pọ̀ lẹ́gẹ̀ gbogbo masala tẹ́ ń fa gbogbo láti lọ sí ẹ̀hátọ̀ àwọ̀ sí dí àwọ̀ mímọ́ àrọ́fta ṣe àwọn gọ́ọ̀bà ti àǹkà àṣíyà àmọ́ lórí ẹ̀yìn kéèkéé yìí wallahi lazim ó dá wa lójú gẹ̀ mẹ́ àwọn rọ́bítọ̀ ìjókòó àgọ́ ni àwọn táwọn jẹ́ rọ́bítọ̀ original alhamdulillah àti rí fídíò tẹ́ ṣe àti rí fídíò yìí wallahi lazim gbogbo tẹ́ ń sọ bẹ́yìn ọ̀rọ̀ tẹ́ni kò sọ̀rọ̀ mímọ́ bẹ́ kò sẹ́ni tó mú hadith tó rí túwá hadith ló fẹ́ tú o ń bú ebu Kùránì ló fẹ́ tú o ń bú ebu kọ́ídà ló fẹ́ ká tó kàkàkùkà wọ́n lọ́wọ́n sí mọ́ sí fún àwọn tí ìwà wọn bá dá wọn níyẹn ọ̀sẹ̀ wọ́n lọ́wọ́n sí mọ́ sí fún àwọn tí ìwà wọn bá dá níyẹn ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run
àwọn kan ti dá rọ́bítọ̀ yìí kalẹ̀ láti 1964 ẹ̀yin wá dé ní 2026 ẹ̀wà lẹ́yìn dá rọ́bítọ̀ tí ń tàbí báwọn léyìn fake ni wọ́n wallahi làásì tẹ́ bá kú tẹ́ bá lọ tán ṣèbí àwọn ọmọ ilẹ̀ fi síbẹ̀ yóò yà ẹ́ lẹ́nu pé ibi tẹ́ bá fi ṣe rọ́bítọ̀ yẹn sẹkítẹ́rìàtì yẹn wọ́n padà sọ ní chọ́ọ̀chì bọ́lọ́wọ́n bá fún alẹ́bí gún àtàláfíà ara lóògbé àtàbà bẹ ṣèbí àwọn ọmọ yín àwọn àti wọn lájọ ló gbà kan kíkà bá bí kan dánú wọn kó sọ̀rọ̀ fàtiwá kan kó sọ̀rọ̀ ẹ̀sìn kan kóhun kábà máa wúrà ìtẹ́yìn ń ṣe tánké fún yín lẹ́fẹ́ fílẹ̀ fáwọn ọmọ yín àwọn wà ní gbà á jáde fún yín ẹ̀jẹ̀ kẹmọ̀ pé ojú ọ̀tẹ̀ gbọ́ ẹ̀kọ́ ìsọjú ọ̀nà ẹ̀ ń gbowó Saudi ẹ̀ ń gbowó ní káàkiri owó tẹ̀ wá ń gbà yẹn kò jẹ́ kẹ́lẹ́ nígbò káàkiri sí kẹwàá ẹjọ́ kò jálàbí ẹjọ́ kò kẹsọmọ lórúkọ àwọn atá tó wá ń ṣe lè láìwá rọ̀ sórí tán jòkó ẹ̀sọ́ pé bídà ni wọ́n àbí kò jáde o wọ́n tó ní al-aslu fil ibadat ìní jẹ́ fídíò yìí pọ̀ ara ìmá dàdóyà yìí wọ́n tó pẹ́ al-aslu fil ibadat at-tawaqquf jáde mo ti sọ pé o bá sọ bá wọn mọ láyé rẹ kò sí kẹ́lẹ́ jẹ́ at-tawaqquf má bá zàrí lórúkọ jẹ́ wọn lázàrí ló ti jáde má bá zàrí lórúkọ jẹ́ kọ́ídà tó mọ́ àwọn kọ́ídà kí kọ́ídà al-aslu fil ibadat at-tawqif tó bá kó bá gbọ́yé ni wà á understand yìí pé ká hisabul falaki yẹn kò sí ìbádà na wàsílà tó bá gbọ́ pé wàsílà ní kọ́ídà lẹ́kìnì tó wá mú wáyé pé al-aslu fil ashiya al-ibaha kò yẹ kó ti mọ̀ láti bẹ̀ tó bá kó bá gbọ́ kọ́ídà yẹn bóyá ò sì gbọ́yé ni bóyá ò kàn ha lásán ni ó kàn ha lásán ni bóyá ò gbọ́yé tó bá kó bá gbọ́yé kó ti mọ̀ pé hisabu yẹn wàsílà ni ọ̀nà mẹ́tàlá lè gbà mọ́ọ́sù ọ̀nà àkọ́kọ́ ni ru'ya ọba mọ̀dú máa kásẹ̀ sọ́pá àlè lò ru'ya àmọ́ jáde talẹ́ni tó rírí ń lè tí kó lásìkò tọ́nù gẹ́gẹ́ òfojú ara rẹ̀ rírí ẹlẹ́kẹ̀ẹ́ mi ìkìmálù l'idda tó bá fẹ́ rújú tó bá fẹ́ díjú a máa ń lò ẹlẹ́kẹ̀ẹ́ta ni wàsílà tó jẹ́ ti hisabul falaki kí ló tẹ̀fẹ́ gbà ẹ̀ka bẹ̀rù Ọlọ́run kó wá pẹ̀lú ẹni kọ̀ọ̀kan wa